ìbẹ̀rẹ̀ ohun gbogbo bí ìpìlẹ̀ ilé. ọmọ sọnù jẹ́pẹ́ díẹ̀ ló kù kí lè rẹ̀ dọjà. ojú òní tí inú mi dùn gidigidi gan láwọn iṣẹ́ o. ṣe rí pópé wa díẹ̀ màmá. bẹ́ẹ̀ ni. láti aago 4 dago 8. ìgbìyànjú odidi wákàtí 4 ẹ wo Ọlọ́run máa ṣe nínú iṣẹ́ yín ni iṣẹ́ tó Ọlọ́run bá ti parí báyìí náà máa gbé wá sọ́dọ̀ ẹ̀ ojú òní tí yín. òun ní wà mí paríparí ire yín kẹ́ ẹ lè mọ̀ pé mo tún káyọ̀dé àyà mi bímọ. àyà mi bímọ. orí mi kò dúpẹ́ o. mo bímọ. ìjọ àwọn ọmọ òunjọ. ọgbọ́njọ́ wo ni ọ̀sẹ̀ fẹ́ bọ̀ mí jó ó yá mọ̀ náwó bẹ̀ bọ̀ mi mọ̀ ná bẹ̀ bọ̀ mi mo ní ọmọ ọ̀nà ó yá mọ̀ dàgbọ̀ mọ̀ bá dáwọ́ bu ẹ̀ bọ̀ mi àní ọmọ ọ̀nà lọ mọ̀ ọ̀nà. Praise the Lord. Bí Brother John ṣe láàlá yìí, ó kọ mí lóminú. Èyí ló ní kí ní kẹwàá láyìíká títí Ọlọ́run fi tó wa sọ́nà. Àbíbẹ́ẹ̀kọ́, bí mo ṣe ń sọ lọ pẹ̀lú àfàtẹ́ yìí wọn báyìí, bí ẹ ti ń ṣe àlàyé ní ẹ̀mí Ọlọ́run bá mi sọ̀rọ̀ wípé òun méjèèjì ẹ̀mí iṣẹ́ náà láti ṣe fún Ọlọ́run. exposure tí mo ti ní ló jẹ́ kó yé mi pé èèyàn lè máa gbẹ́nu bọ́ọ̀lù bọ́ọ̀gà sáà kìí ni bó ṣe wà ní ìsìn mo fi ń ṣàpèjúwe ni o oríṣiríṣi àrùn ló lè wà lára ó lè ní wápá wọ́n ṣàlàyé ni àwọn èèkọ́ sórí ó lè ní olókùn òru tó sì nílé fẹnu sọ bó sì máa sọ náà nù ó ní ẹ tó ní òní sọ bẹ́ẹ̀ ni tó bá rí pé tí hiv kan ṣe pamọ́ ni ẹlòmíràn máa rù kí inú mọ́tò nìdí wọn ní máa fòmí nǹkan kan bẹ lára rẹ̀ ṣùgbọ́n bàbá ya bọ́dí ọkọ̀ lè yẹn fi mọ̀ ara ẹ̀ travel out nù ọlọ́run ló dẹ́mi ẹ̀ sí kẹ́mi tẹ̀ gán ogun tó dẹ́yìn bá travel out gbogbo oríṣiríṣi nǹkan ló máa ṣe yàn. mo bímọ ọmọ mi ò ní bàbá kí tó rọmọ náà bí gan wàhálà ti pọ̀ jù òun la tún ti kúrò bí tá à ń gbé tẹ́lẹ̀ yìí mi ò nẹ́bí ọkọ tó lè ṣe mí pẹ̀lẹ́ ìkómọ ló tún kù dẹ̀dẹ̀dẹ̀ yìí àmọ́ bá ṣe fẹ́ ṣe màámi ẹ wá ní mo sunkún kí ló yẹ tí mi ò ní sunkún. ìpìlẹ̀.